KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi lódò àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run wa, bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run. A dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìn padà fún orúkọ ẹ̀yin Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ fọ́jọ́ òní tẹ́ mójú wa rí láyọ̀ àti àlàáfíà. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ kẹ́ ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa, kẹ́ ẹ sì gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ pé Ọlọ́run ka ìwọ àtèmi yẹ láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. Ọlọ́run á gbé yín ga, a sì dá gbogbo ògo padà fún yín. Lẹ́ẹ̀kan sí a kí káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro. A fi ọpẹ́ fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin èyí tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ọlọ́run wa, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe dé láti mú nírú ẹ̀kọ́ wá síwájú kí a jọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú àgbékalẹ̀ Bíbélì, ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Àti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé o. Àdúrà àtẹ̀bẹ̀ wá sí Ọlọ́run pé kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́, kó sì jẹ́ kí ìfẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ kó di mímọ̀ lọ́kàn wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Kí ni kókó ẹ̀kọ́ tí a mú tọ̀ yín wá ní wákàtí yìí? Kókó ẹ̀kọ́ náà ni ìhìn rere mìíràn. Àwọn olóyìnbá sọ pé another gospel. Ìhìn rere mìíràn, another gospel. Kí ni Bíbélì pè ní ìhìn rere mìíràn? Ẹ jẹ́ ká lọ sínú Bíbélì, ká lọ wádìí ohun tí Bíbélì sọ pé ìhìn rere mìíràn jẹ́, another gospel. Ẹ ká sí Bíbélì wá sí ìwé Gàlátíà orí ìkíní. Mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 9. Nínú ẹsẹ̀ Bíbélì yìí la ó ti bára wa sọ̀rọ̀, la ó ti kẹ́kọ̀ọ́ nínú tí àpọ́sítélì Pọ́ọ̀lù tó gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ nípa ohun tá à ń pè ní ìhìn rere mìíràn. Ẹ ká kà á láti ẹsẹ̀ 6. Ìwé Gàlátíà orí ìkíní láti ẹsẹ̀ 6 títí dé ẹsẹ̀ 9. Kí ni Bíbélì wí? Ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìhìn rere mìíràn. Èyí kì í ṣe òmíràn, bó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu, tí wọ́n sì ń fẹ́ yí ìhìn rere Kristi padà. Ẹ wo ẹsẹ̀ 9. Ṣùgbọ́n bí ó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tó bá wàásù ìhìn rere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ẹ wo ẹsẹ̀ 9. Bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìhìn rere mìíràn fún yín ju èyí tí ẹ ti gbà lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Níbẹ̀ láti mú kókó ẹ̀kọ́ jáde lónìí tí a ń pè ní ìhìn rere mìíràn.
kí là ń pè ní ìhìnrere mìíràn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní ìwé Gàlátíà orí ìkíní láti ẹsẹ̀ kẹfà títí dé ẹsẹ̀ kẹsàn-án. A gbọ́dọ̀ gbé àtúpalẹ̀ àti àlàyé nípa ohun tí a ń pè ní ìhìnrere mìíràn. Nígbà tá a kíyèsí ìwé Gàlátíà orí ìkíní, nígbà tá a wo ẹsẹ̀ kẹfà rẹ̀, Paul àpọ́sítélì ó ń bá àwọn ìjọ tó wà ní Gàlátíà ń bá wọn sọ̀rọ̀ pé ẹnu yà òun nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sí nínú oore-ọ̀fẹ́ Kristi sí ìhìnrere mìíràn. Ìbéèrè ni pé kí ni ìhìnrere mìíràn tí Paul àpọ́sítélì tí ó ń tọ́ka àwọn ìjọ tó wà ní Gàlátíà sí? A ti sọ fún wa nínú ètò yìí pé ìwé Tímótì kejì orí ìkẹta ẹsẹ̀ 16 sí 17 pé gbogbo ìwé mọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìgbani ní ìyànjú tí ń bẹ nínú òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú àwọn ìjọ Ọlọ́run yìí kí Paul tó kọ̀wé sí àwọn ará tó wà ní Gàlátíà? Níbo tàbí ohun wo ni wọ́n ń ṣe tí Paul kọ̀wé sí wọn pé wọ́n á tètè mú wọn kúrò nínú ìhìnrere Kristi sí ìhìnrere mìíràn? A gbọ́dọ̀ gbé àlàyé kalẹ̀ nípa ọ̀rọ̀ tí a ń pè ní ìhìnrere mìíràn. Kí ló túmọ̀ sí nínú ẹsẹ̀ Bíbélì yìí? Ìwé Gàlátíà orí ìkíní láti ẹsẹ̀ kẹfà títí dé ìkẹsàn-án la fẹ́ ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Kí ni Paul pè ní ìhìnrere mìíràn? Mo fẹ́ ka wo Bíbélì. Ẹ ká lọ sí Ìṣe Àpọ́stélì orí 15 Ìṣe Àpọ́stélì orí 15 ká wò ó láti ẹsẹ̀ kínní kẹwàá bẹ̀rẹ̀ sí gbé àtúpalẹ̀ tàbí àlàyé kalẹ̀ ohun tí Paul ń sọ nípa ohun tá à ń pè ní ìhìnrere mìíràn. Ó ní àwọn ọkùnrin kan ti Júdà sọ̀kalẹ̀ wá, wọ́n sì ń kọ́ àwọn arákùnrin pé bí kò ṣe pé a bá kọ yín ní ilà bí iṣẹ́ Mósè, ẹ̀yin kì yóò lè là. Àti rí níbí yìí nígbà táwa wo ẹsẹ̀ 6 àti 7, ọ̀rọ̀ yìí tí àwọn ará kan tó wá láti Jerúsálẹ́mù tí wọ́n bẹ̀rẹ̀ sí wá sí ìjọ Áńtíókù àti àwọn ìjọ agbègbè tó wà ní Gàlátíà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé a gbọ́dọ̀ ṣe ìkọlà fún wọn gẹ́gẹ́ bí ìṣe ti Mósè kí wọn kó lè di ẹni ìgbàlà. Ohun tí àwọn ará yìí tó wá kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nìyí. Ohun tí Paul tí ó pè ní ìhìnrere mìíràn òun nìyí gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ìwé Gàlátíà orí kìíní láti ẹsẹ̀ 6 sí 9. Mo fẹ́ ká kíyèsí Ìṣe Àpọ́stélì orí 15 ẹsẹ̀ 5. Ó ní ṣùgbọ́n àwọn kan ti ẹ̀yà Farisí tí wọ́n gbàgbọ́ dìde, wọ́n sì wí pé a ní láti kọ wọ́n ní ilà àti láti pàṣẹ fún wọn pé kí wọn kí ó máa pa òfin Mósè mọ́. Kí ló ṣẹlẹ̀ níbí yìí? Àwọn ará kan wá, àwọn ará nínú ìjọ Kristi tó wà ní Jùdíà, wọ́n wá sí ìlú Áńtíókù, wọ́n wá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ pé fún wọn láti di ẹni ìgbàlà a gbọ́dọ̀ kọ́ wọn nílà, wọ́n sì gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀kọ́ Mósè. Àwọn ìjọ kèfèrí tó wà ní Áńtíókù àti onírúurú ìlú lábẹ́ ètò ìṣàkóso ìlú tí a pè ní Gàlátíà, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn ni ó sì di ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn
tó fi jẹ́ pé Pọ́ọ̀lù àti Bánábà àtàwọn ará ní ìjọ Áńtíókù wọ́n dìde wọ́n lọ sí Jerusalem láti lọ wádìí bóyá ẹ̀kọ́ yìí tàbí ọ̀rọ̀ yìí ó tẹnu àwọn àpọ́sítélì jáde. Ní ìgbà tí wọ́n dé Jerusalem fún ìpàdé ni àwọn kan dìde láàárín àwọn kírísítẹ́nì tí wọ́n sì jẹ́ àwọn tó wá láti àwọn Farisí pé ó lẹ́tọ̀ọ́ kí a kọ àwọn kèfèrí nílà kí wọ́n sì tẹ̀lé òfin Mósè kí wọ́n tó lè di ẹni ìgbàlà. Ohun tí Pọ́ọ̀lù àpọ́sítélì tí ó pè fún tó kọ tó sì ń bá àwọn ará tó wà ní àwọn ìjọ tó wà ní Gálátíà wí pé ẹ ti gba ìyìnrere mìíràn. So ìyìnrere mìíràn òun ni kí a kọni nílà gẹ́gẹ́ bí òfin Mósè, gẹ́gẹ́ bí a ti ń wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìyìnrere mìíràn òun ni láti padà sínú òfin àti ìlànà Mósè láti máa ṣe wọn lónìí gẹ́gẹ́ bí Kírísítẹ́nì. Context èyí tí a rí kà gẹ́gẹ́ bí ó àgbékalẹ̀ tàrí nínú ìwé Gálátíà orí ìkíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 sí 9 nìyí. Àwọn ará tó wá láti Jùdíà wọ́n lọ káàkiri gbogbo ìjọ wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ wọn pé ó lẹ́tọ̀ọ́ fún wọn kí a kọ wọ́n nílà kí wọ́n sì tẹ̀lé òfin Mósè kí wọ́n tó lè di ẹni ìgbàlà kún ìgbàgbọ́ tí wọ́n gbà nínú Jésù Kristi. Ìdí ẹ̀ ni Paul fi ń kọ sí wọn pé ẹ̀yin tí ètè kúrò nínú oore ọ̀fẹ́ Kristi sínú ìrere mìíràn. Ìrere mìíràn ni pé a gbọ́dọ̀ kọ wọ́n nílà kan tó lè dá Kírísítẹ́nì. Wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé òfin Mósè kan tó lè di ẹni ìgbàlà. Ìrere mìíràn nìyí. Ohun tí Paul àpọ́sítélì ń kọ sí àwọn ìjọ tó wà ní Gálátíà ní pé bí a bá ti kúrò lójú ọ̀nà Kristi tá ò dúró nínú ẹ̀kọ́ Kristi tá à ń dúró nínú ẹ̀kọ́ òfin Mósè tàbí ẹ̀kọ́ ènìyàn àti bọ́ sí ìyìnrere mìíràn. Ẹ̀yin ènìyàn wa tá a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ìbéèrè ni pé nínú ìlànà ẹ̀kọ́ àti ìlànà ẹ̀sìn tí ẹ̀ ń ṣe ìhìnrere mìíràn ni? Ṣé ìhìnrere mìíràn ni? Ìbéèrè tí a gbọ́dọ̀ fi Bíbélì dáhùn nìyí. So nínú Bíbélì àwọn olóògbé ní according to the context a ní kó máa kọ àwọn ènìyàn nílà kó sì máa tẹ̀lé òfin Mósè gẹ́gẹ́ bí Kírísítẹ́nì kan tó lè dẹni ìgbàlà. Ẹ̀kọ́ yóò sì ti ọ̀dọ̀ àwọn àpọ́sítélì wá. Àwọn kan ló gbé ẹ̀kọ́ yìí dìde láàárín àwọn ọmọ Ọlọ́run tí kì í ṣe ẹ̀kọ́ Kristi, nítorí pé Kírísítẹ́nì kò sí lábẹ́ òfin Mósè bẹ́ẹ̀ ni kò sí lábẹ́ ìlànà ìsìn Mósè pé a gbọ́dọ̀ kọ wọ́n nílà wọn kó tó lè di ẹni ìgbàlà. Àti lóhun tí ẹ̀kọ́ èké tàbí ẹ̀kọ́ ènìyàn tàbí ẹ̀kọ́ tá ò sí nínú rẹ̀ àti lóhun tó ń bí nínú ayé lónìí. A sì sọ fún wa gẹ́gẹ́ bí Paul ti sọ fún àwọn ará Gálátíà pé ìhìnrere mìíràn nìyí. Ìhìnrere mìíràn nìyí. Ní ìgbà tí wọ́n bá ń di ẹ̀kọ́ àti ìlànà Mósè a pè ní ìhìnrere mìíràn. So bí ẹnikẹ́ni bá padà sínú òfin Mósè lónìí láti máa ṣe ohun tó wà níbẹ̀, ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ 4 sọ fún wa pé ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi ẹ̀yin tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ohun tí ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ 4 kọ́ wa nìyí. Ní ìgbàkúgbà tí a bá fẹ́ láti padà sínú òfin àti ìlànà Mósè lónìí a sọ fún wa pé a ti yà wá kúrò lọ́dọ̀ Kristi ẹ̀yin tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. So lónìí gẹ́gẹ́ bí Kírísítẹ́nì a ò sí lábẹ́ òfin àti ìlànà Mósè. A ò ní láti dúró nínú ẹ̀kọ́ Mósè nípa kíkọni nílà gẹ́gẹ́ bí òfin Mósè àtàwọn ìrúbọ tó fara pẹ́ ìkọni nílà. Ohun tí Paul àpọ́sítélì tó gbìyànjú láti gbé àlàyé kalẹ̀ fún àwọn ìjọ tó wà ní Gálátíà nìyí pé wọ́n ti kúrò nínú oore ọ̀fẹ́ Kristi bọ́ sínú ìhìnrere mìíràn. Bí ènìyàn bá ń kẹ́kọ̀ọ́
tó yàtọ̀ sí ẹ̀kọ́ àgbékalẹ̀ àwọn àpọ́stélì, a sọ fún wa pé ó ti ń kẹ́kọ̀ọ́ ìyìnrere mìíràn torí pé Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ó fún àwọn àpọ́stélì lẹ́kọ̀ọ́ tí wọ́n gbọ́dọ̀ máa kọ́ tí í ṣe ẹ̀kọ́ àwọn àpọ́stélì. A sì rí kà ní Ìṣe Àpọ́stélì orí kejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 42 42 Acts 42 pé wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì. Ẹ̀kọ́ àwọn àpọ́stélì ni ẹ̀kọ́ tí Ọlọ́run gbé kalẹ̀ lónìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ dìmú tí a sì gbọ́dọ̀ dó nínú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ di ẹni ìgbàlà nípasẹ̀ Ọlọ́run. So ìyìnrere mìíràn òun ni kí èèyàn máa kọ́ ẹ̀kọ́ tí kì í ṣe ẹ̀kọ́ Kristi. Ìyìnrere mìíràn òun ni kí a máa pàṣẹ pé a gbọ́dọ̀ padà sínú òfin Mósè láti máa ṣe gbogbo òfin tí ń bẹ nínú rẹ̀. Ìyìnrere mìíràn òun ni láti máa padà sínú ìlànà àti ẹ̀kọ́ májẹ̀mú láíláí láti máa lóun fẹ́ jó nínú rẹ̀. Fún bí àpẹẹrẹ, ìdámẹ́wàá, ìlànà ẹ̀kọ́ àti òfin májẹ̀mú láíláí ni tí àwa Kírísítẹ́nì lónìí tá ò sí lábẹ́ rẹ̀ mọ́. So bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti padà sínú òfin Mósè láti máa ṣe ohun tí òfin Mósè wí, láti padà sínú ẹ̀kọ́ àti ìlànà Mósè, yálà ọjọ́ ìsinmi, yálà ìdámẹ́wàá ni, yálà onírúurú ẹ̀kọ́ tá a rí àgbékalẹ̀ rẹ̀ lábẹ́ májẹ̀mú láíláí, a sọ fún wa pé ìyìnrere mìíràn òun ló gbà. Ìyìnrere mìíràn ló gbà, kò gba ìyìnrere Kristi. Mo rò pé àlàyé ọ̀rọ̀ yìí yé wa díẹ̀ bí a ti gbé kalẹ̀. Kí n tún ṣàlàyé kó lè yé wa. Paul apọ́sítélì sọ pé bí ẹnikẹ́ni bá dúró nínú ẹ̀kọ́ tàbí òfin Mósè, bí ẹnikẹ́ni bá dúró nínú ẹ̀kọ́ àtìlànà ìkọlà, bí ẹnikẹ́ni bá dúró nínú ẹ̀kọ́ àtìlànà Mósè nípa ọjọ́ ìsìn tí í ṣe ọjọ́ ìsinmi tá a pè ní Saturday tàbí Sabbath, bí ẹnikẹ́ni bá dúró nínú ẹ̀kọ́ ìdámẹ́wàá, bí ẹnikẹ́ni bá ń ṣe onírúurú ẹ̀kọ́ tá a rí àgbékalẹ̀ rẹ̀ lábẹ́ májẹ̀mú láíláí, a sọ fún wa pé ìyìnrere mìíràn ló gbà, kò gba ìyìnrere Kristi. Bí ẹnikẹ́ni bá dúró nínú ẹ̀kọ́ ènìyàn, ìyìnrere mìíràn ló gbà, kò gba ìyìnrere Kristi. Ẹ ká máa gbé àtúpalẹ̀ rẹ̀ kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Kí la ń pè ní ìyìnrere mìíràn lónìí? Kí la ń pè ní ìyìnrere mìíràn lónìí? A ti gbé àlàyé kalẹ̀ pé Paul apọ́sítélì ṣàlàyé pé ìyìnrere mìíràn ń bẹ. A dẹ̀ ti ṣàlàyé pé ẹnikẹ́ni tó bá dúró nínú ẹ̀kọ́ Mósè, yálà nípa ọjọ́ ìsìn tí ń ṣe ọjọ́ Saturday tàbí ọjọ́ ìsinmi, yálà nínú ẹ̀kọ́ ìdámẹ́wàá, yálà nínú àwọn ẹ̀kọ́ ní irú ìrúbọ, a sọ pé ẹni bẹ́ẹ̀ kò gba ìyìnrere Kristi gbọ́, kò gba oore ọ̀fẹ́ Kristi gbọ́ bí kò ṣe ìyìnrere mìíràn. Ìyìnrere mìíràn kì í sì ń ṣe ìyìnrere Kristi, kì í ṣe ẹ̀kọ́ Kristi, kì í ṣe ẹ̀kọ́ àwọn àpọ́sítélì bí kò ṣe ẹ̀kọ́ Mósè tá ò sí lábẹ́ rẹ̀ lónìí tàbí àwọn ẹ̀kọ́ ènìyàn gbogbo. Àlàyé tí a rí nínú ìwé Gàlátíà orí 1 láti ẹsẹ̀ 6 títí dé 9. Ẹ ká wá wò kí ni ìyìnrere mìíràn lónìí? Kí la ń pè ní ìyìnrere mìíràn lónìí? Ẹ ká máa wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Kí ni Jésù kọ́ wa nípa ìbáptisí? Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tàbí kò kọ́ wa lẹ́kọ̀ọ́? Jésù kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìbáptisí. Kí ló kọ́ wa? Ohun tó kọ́ wa ni pé ó sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ ní ìgbà tó jíǹde kúrò nínú òkú nínú ìwé Mátíù orí 28, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 18 sí 20, kí l'Olúwa wí? Ohun tó Olúwa sọ nìyí, ohun tí Jésù Kristi fún ara rẹ̀ sọ nìyí. Ká wo Bíbélì Matthew 28 verse 18 and 20. N tó sọ nìyí. Ó ní Jésù sì wá, ó sì sọ fún wọn pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo. Ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín, ẹ kíyèsí. Èmi wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí tó fi di òpin ayé. Àmín. Ẹ̀kọ́ tí Kristi kọ́
àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn àpọ́sítélì rẹ̀ nípa ìbáptísí nìyí. Ó ní kí wọ́n lọ sí gbogbo ayé kó máa kọ́ orílẹ̀-èdè gbogbo kó máa báptísì wọn lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ kó sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo àní ohun gbogbo tí mo pa láṣẹ fún ohun tá a rí ní ọ̀rọ̀ Ọlọ́run ni. Ní ìgbà tí ọjọ́ Pẹ́tíkọ́sì dé, kí ni ìwàásù àkọ́kọ́ tí Pétérù wàásù pẹ̀lú àwọn àpọ́sítélì 11? Iṣẹ́ àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 38. Pétérù dáhùn ó ní ẹ ronúpìwàdà kí a sì baptísì olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Òfin Ọlọ́run tí Kristi kọ́ àwọn àpọ́sítélì nìyí, àwọn àpọ́sítélì sì kọ́ ìjọ àkọ́kọ́ ní ẹ̀kọ́ yìí. Wọ́n ṣe bẹ́ẹ̀ àbí wọn ò ṣe bẹ́ẹ̀? Ní ìgbà tá a wo iṣẹ́ àpọ́sítélì orí kejì verse 41, a rí kà níbẹ̀ pé àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptísì wọn, a sì ka ìwọ̀n 15 ọkàn kún wọn ní ọjọ́ náà. A rí kà bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ tí Kristi kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó tó di wọ́n padà sí ọ̀dọ̀ Bàbá ní ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 18 sí 20. Ní ìgbà tí ọjọ́ Pẹ́tíkọ́sì dé, ẹ̀kọ́ ikọ̀ náà ni Pétérù àtàwọn àpọ́sítélì yòókù ni wọ́n kọ́ olúkúlùkù àwọn ènìyàn tó wà ní ọjọ́ Pẹ́tíkọ́sì tí wọ́n sì gbọ́ èrè àkọ́kọ́. Ohun tá a sì pa wọ́n láṣẹ ni pé kí wọ́n ronúpìwàdà kí a sì baptísì gbogbo wọn lórúkọ Jésù. Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Àwọn tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ 15 ọkàn 3000 souls lọ́jọ́ náà. Ohun tí Bíbélì kọ́ ni ohun tí a pè ní ìhìnrere nìyí. Torí pé ìhìnrere ni kíkú sísìnkú àtàjíǹde Jésù. Gbogbo ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ẹ̀kọ́ Kristi ìhìnrere ni. Ìròyìn ayọ̀ ni. Lónìí ẹnikẹ́ni tí ò bá dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì yìí tó ń sọ pé ìhìnrere ò ní kankan ṣe ìbátísí ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà, tàbí tó ń sọ pé ìbátísí ká sàmì àgbélébùú tàbí ká ṣèwọ́miléni lórí ni, ẹ̀kọ́ mìíràn ló gbà, ìhìnrere mìíràn ló gbà, kò gba ìhìnrere Kristi nípa ẹ̀kọ́ ìbátísí. Ìhìnrere mìíràn ló gbà, kò gba ìhìnrere Kristi nípa ẹ̀kọ́ ìbátísí. Torí pé tá a rí nínú ẹ̀kọ́ ìbátísí tí Kristi kọ́, tá a sì rí àpẹẹrẹ àwọn àpọ́sítélì, òun láti gbé àlàyé kalẹ̀ fún wa yìí. Ìyẹn bẹ́ẹ̀. Torí kí là ń pè ní ìhìnrere mìíràn? Ìhìnrere mìíràn ni ẹ̀kọ́ mìíràn tó yàtọ̀ sí ẹ̀kọ́ tí Kristi ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Tá a pè ní ìhìnrere mìíràn nìyí. Ìhìnrere mìíràn òun ni kéèyàn ó padà sínú òfin Mósè láti máa ṣe ohun tí a kọ síbẹ̀. Fún àwọn Kírísítẹ́nì lónìí tá a wà lábẹ́ òfin Kristi, ìhìnrere mìíràn nìyí. Sọ àti rí kà pé ìhìnrere mìíràn òun ni ẹ̀kọ́ tí àwọn ènìyàn kọ́ tako ẹ̀kọ́ tí Kristi ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa lónìí fún ìgbàlà àti ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ Kristi. So bí ẹnikẹ́ni bá sọ pé ìbáptísí ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà, ó ti ń kọ́ ìkọ́ ìhìnrere mìíràn tí kì í ṣe ìhìnrere Kristi. Torí pé ìhìnrere Kristi sọ pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tí a sì baptísì rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tí Kristi sọ ní ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 9 ló sọ bẹ́ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì, kí ni ìhìnrere òtítọ́ nípa ojúṣe àwọn obìnrin nínú ìjọ? Kí ni ìhìnrere òtítọ́ nípa ojúṣe àwọn obìnrin nínú ìjọ? Ẹ kà gbọ́ tí Bíbélì sọ, Kọ́ríńtì kínní orí 14 ká wò láti ẹsẹ̀ 24. 1 Corinthians chapter 14 verse 34. Ó ní jẹ́ kí àwọn obìnrin dákẹ́ nínú ìjọ, nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀, ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba, gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Bí wọ́n bá fẹ́ kọ́ ohunkóhun, kí wọ́n kó béèrè lọ́wọ́ ọkọ wọn, nítorí pé ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Kí ni? Lọ́dọ̀ ẹni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde ni, tàbí ẹ̀yin nìkan ni ó tọ̀ wá? Ẹ wo 37. Ó ní bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ni ẹ̀mí, jẹ́ kí ó kọ́ wọn nì tí mo kọ sí,
kí ó yé dájú pé òfin Ọlọ́run ni wọ́n. Ọlọ́run ti gbé ẹ̀kọ́ rẹ̀ kalẹ̀ nípa ojúṣe àwọn obìnrin nínú ìjọ. Ọlọ́run ní òun ò gba àwọn obìnrin láàyè láti kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin, ṣùgbọ́n kó wà lábẹ́ ìtẹríba. Bí ẹnikẹ́ni bá tako òfin Ọlọ́run yìí, èyí tí a ti pàṣẹ àpọ́sítélì Paul gbé kalẹ̀, ó ti gba èrè mìíràn gbọ́, kò gba èrè Kristi gbọ́. Èrè mìíràn ló gbàgbọ́. Ilé gbọ́dọ̀ yẹ̀ wá. Kọ́ríńtì kìíní orí 16 ẹsẹ̀ 24, 1 Corinthians 14:34. Ọ̀rọ̀ kan náà ló sọ nínú ìwé Tímótì kìíní orí 2. Ọ̀rọ̀ kan náà ló sọ nínú ìwé Tímótì kìíní orí 2. Pàtàkì èsì ẹsẹ̀ 11 kí ni Bíbélì sọ. Ẹgbọ́n t'Olúwa sọ. Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 11. Ó ní jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́, ṣùgbọ́n èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin, bí kò ṣe kí ó dákẹ́jẹ́. Ẹ wá wòdí, nítorí Ádámù ni a kọ́ dá, lẹ́yìn náà Éfà, a kò sì tàn Ádámù jẹ, ṣùgbọ́n obìnrin náà nígbà tí a tàn ó ṣubú sínú ẹ̀ṣẹ̀. Ẹ gbọ́ àlàyé t'Ọlọ́run gbé kalẹ̀. Èrè mìíràn ohun tí a ò bá gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ látọ̀dọ̀ Kristi tàbí látọ̀dọ̀ àwọn àpọ́sítélì tí a sì ń ṣe nínú ìsìn lónìí, èrè mìíràn ni kì í ṣe èrè Kristi. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ tún èrè mìíràn. Ẹ wo ní irú àgbékalẹ̀ ìjọ nínú ayé lónìí, different denominational churches nínú ayé lónìí, èrè mìíràn ni wọ́n. Kí nìdí tó jẹ́ èrè mìíràn? Torí pé a ò sọ̀rọ̀ nípa àgbékalẹ̀ ìjọ. Kristi gbé ìjọ kan kalẹ̀. Bó lè yẹ pé Kristi sọ àsọtẹ́lẹ̀ nípa ìyapa, ṣùgbọ́n Kristi ò sọ pé òun nífẹ̀ẹ́ tàbí òun lọ́wọ́ sí ìyapa nínú ìṣe rẹ̀. Kò kọ́ wa bẹ́ẹ̀. Ó ti sọ fún wa pé iṣẹ́ èṣù, iṣẹ́ ẹ̀ṣẹ̀ ló fa ìyapa. A sì gbọ́dọ̀ yàgò fún ìyapa. Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ìjọ Kristi sì ni, tó òun ló ní, òun ló fẹ́ jara rẹ̀ rà, òun ló kú fún ìjọ, òun ló olùgbàlà ìjọ, òun ló kọ́ ìjọ, òun ní ohun gbogbo nínú ohun gbogbo fún ìjọ. Kristi ló ohun gbogbo nínú ohun gbogbo fún ìjọ. Kristi ló ní ìjọ rẹ̀. Nítorí náà ìjọ jẹ́ ti Kristi. Onírú ìjọ àgbékalẹ̀, onírú ìlànà ẹ̀kọ́ tó yàtọ̀ sí àgbékalẹ̀ Kristi, ìyèrè mìíràn ni wọ́n. A gbọ́dọ̀ yàgò fún ìyèrè mìíràn. Torí a tún padà sí ìwé Gàlátíà yìí láti ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn tó bá jó nínú ìyèrè mìíràn. Ẹ ká tún fún yín lápẹẹrẹ mìíràn. Kó tó dé bá tẹ̀síwájú, ẹ ká wo ìwé Róòmù orí 16 nípa onírú àgbékalẹ̀ ìjọ ìyapa, èyí tí kò bá ìfẹ́ Kristi mu. Ó lè fi ìfẹnukẹni mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi kí yín. Ará mi ń bẹ̀ yín, ẹ máa ṣọ́wọ́ tí ń ṣe ìyapa àtàwọn tó mọ́ ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, ẹ kúrò ní ìsọ̀ wọn. 18 Romans 16:18. Nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Ìta sọ pé kí àwọn ènìyàn ó ṣọ́ra fún ìyapa àtohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Àwọn àpọ́sítélì ti gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa ìṣọ̀kan nínú ara Kristi. Ó ti gbé àgbékalẹ̀ ẹ̀kọ́ kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Òmíràn tá a ti gbọ́dọ̀ kíyèsí, èrè mìíràn ni pé gbogbo tá a pè ní oyè jíjẹ tàbí orúkọ oyè láti fi hàn wá nínú Bíbélì. Gbogbo àwọn oyè bíi reverend, a ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí n tiẹ̀ fi tó yín létí, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí a mọ̀ pé orúkọ yìí Ọlọ́run ló jẹ́ orúkọ yìí. Psalm 111:9. Orúkọ yìí tí a pè ní reverend táwọn èèyàn ń jẹ́ nínú orúkọ title lónìí, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. Psalm 111:9 kí ni Bíbélì sọ? Ẹ gbọ́ o. 111:9. Psalm 111:9. Ó ní ó rán ìdáǹdè sí àwọn ènìyàn rẹ̀. Ó ti pàṣẹ májẹ̀mú rẹ̀ láé. Mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀. Olóyìnbó, ẹ wo olóyìnbó. Ó ní he sent redemption unto his people. He had commanded his covenant forever. Holy and reverend is his name.
orúkọ ta ni ta lẹni ọ̀wọ̀ Ọlọ́run ni. So nígbà táwọn bá ń jẹ́ oyè táwọn ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì, ìrere mìíràn ni wọ́n ń ṣe, ìrere mìíràn ni wọ́n ń practice. Ilé gbọ́dọ̀ yé wa, ó gbọ́dọ̀ yé wa, ó gbọ́dọ̀ yé wa. Ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ kẹ́ni tilẹ̀ tún bá wa sọ̀rọ̀ pé Jésù ni general overseer. 1 Peter chapter 5 verse 4 pé Jésù ni general overseer. Gbogbo àwọn tó ń pera ní general overseer lónìí àìlóye ọ̀rọ̀ Ọlọ́run ni. Kó Olúwa kó fi òye rẹ̀ kó fi yé wa. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí a ò tí ì stop. A ó tẹ̀síwájú ẹ̀kọ́ yìí. Àdúrà àtẹ̀bẹ̀ wá sí Ọlọ́run pé Ọlọ́run alààyè kó fi ẹ̀kọ́ rẹ̀ kó fi yé wa. A ó wá gbé àlàyé kalẹ̀ ewu tó ń bẹ nínú ìyèrè mìíràn gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Gàlátíà orí 1 ẹsẹ̀ 6 ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Kí Olúwa kó ràn wá lọ́wọ́ kó sì kọ́ wa mọ̀ ṣe, kó fìfẹ́ rẹ̀ hàn wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Títí dìgbà náà tá tó fi rẹ pàdé. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe láti dúró nínú ìfẹ́ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.